Ah, ẹ̀yin èèyàn mi, ẹ kú òwúrọ̀ o, ẹ kú àsán, ẹ kú alẹ́, ẹ kú ìyálẹ̀ta, a kú bójú ọjọ́ ṣe rí, ṣàlàáfíà ni gbogbo wa jí láyọ̀ àtàlàáfíà. Ààbò Ọlọ́run á dájú lórí wa lágbára Kristi Jésù Olúwa wa. Amen. Ẹ ṣeun. Ọ̀rọ̀ tá a sọ tí mo sọ fún wa pé ọ̀rọ̀ stepmom Kábíyèsí tó lọ gbé ọmọ Naomi tó ní kó lọ bá òun fẹ́ bá ṣeré, tó dẹ̀ sneak out, tó dẹ̀ gbé ọmọ yẹn lọ sí chamber tiẹ̀. Tó fi ní ọmọ wa ń sunkún, wọ́n ń retí pé kí woman yìí gbé ọmọ wá. Nǹkan tí Naomi dẹ̀ ṣe fún ní ọmọ pé kó gbé dání, ó dìídì wá sí inú ilé Naomi. Ó wá pé kí òun wá bá àwọn ọmọ ṣeré, òun bá ṣe kíni. Queen Naomi lérò pé bóyá ó ti tán nínú màmá yẹn, torí ó mọ̀ pé woman yẹn, òun àti Mariam ọ̀rẹ́ ni wọ́n. Torí Mariam, wọ́n ròyìn nǹkan tó gbà lọ́wọ́ Mariam. Wọ́n ní Mariam ra mọ́tò fún un. Èmi ò mọ ibi tí Mariam ti rówó owó àṣedànù tó ní o. Wọ́n ló ra mọ́tò fún un, ó fún un lówó, kò sí nǹkan tí ò ṣe fún un. Pé àwọn méjì máa jọ ń wọlé wọ̀de. Wọ́n ní ilé aláwo kò gbẹ́yìn. Débi pé bóyá pé kí Naomi má wá sí ààfin. Pé ìwọ ni olórí àgbà, ìwọ ni first wife, ìwọ ni kíní kan wife. A máa lé Naomi dànù, a máa lé kíní kan. Wọ́n ní nǹkan tí ìyá yẹn ṣe. Láàkọ́kọ́ nǹkan tó jẹ́ kí Naomi, tó ní Naomi ò gbọdọ̀ wọ ààfin. So oró yẹn yìí wà nù. Ṣé mo pé tẹ́ ẹ bá gbàgbé, Parọ́pò ti lé dànù. Nígbà tí àṣírí yẹn tú, pé ó ti bẹ̀bẹ̀, wọ́n tún gbà padà. Kábíyèsí yìí náà ló jẹ́ kó gbà padà. Kì í ṣe kínní, wọ́n ní kì í ṣe kejì, kì í dẹ̀ ṣe kẹta. Títí tó fi di pé ṣe ló wá fall sick. Wọ́n ní sickness yẹn pé Ọlọ́run ló yọ ọ́. Naomi yìí kan náà ló tún gbàdúrà fún. Tí Naomi tún dáríjì pé bóyá ó ti tán. Naomi wá lérò pé bóyá ó ti tán nínú ìyá yẹn. Because ṣé mo pé Naomi ó níwà funfun, ó ní inú funfun ni. Kò ń rínú fọ̀rọ̀ sí. Ṣé ó yé wa, ẹ kúkú mọ Naomi ẹ̀yìn? Onínúure, ẹ kúkú mọ̀. Bó tún ṣe wá yẹn, òun wá, ṣé mo pé tọ̀yàyà tẹ̀rín tọ̀yàyà. With the hope pé tinútinú ẹ̀ ló fi yọ́nú sí Naomi. Ló wá ní àwọn bọ́ìjì dà, àwọn kíní kan gbádàkodo. Ẹ tí ẹ gbé wọn kí n tí ẹ gbé kan kí n tí ẹ bá wọn kan ṣeré. Naomi ni wọ́n ti sun. Afẹ́yọ̀ kan gan ló ti ẹ̀yìn kúrò tí ì sùn. Ló bá gbé ẹyọ kan yẹn, ó ní àkógbé yẹn wá, bó ṣe gbé fún ni. Naomi dẹ̀ ti, òun àtọmọ ọ̀dọ̀ ló rẹ̀ wà ní pálọ̀. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly. Wọ́n ní Naomi dẹ̀, ṣọ́mọ máa ṣọ́ ni. Ó ti fi lọ́lọ́run lọ́wọ́ pé Ọlọ́run lolùṣọ́-àgùntàn ọmọ òun àti gbogbo wa. Bó ṣe gbé ọmọ lẹ̀ fún un. Bí ìyá yẹn nìyẹn tí Naomi dẹ̀ lọ ń ṣe nǹkan mi. With the hope pé ìyá yẹn yìí wà ní pálọ̀ pé bóyá wá bá wọn ṣeré, kó bá ọmọ ṣeré tán kó ní àwọn tí ń lọ o, kó dẹ̀ gbọ́ ọmọ lẹ̀. Àfìgbà tán ní ìyá yẹn sneak out tó dẹ̀ gbọ́ ọmọ lọ sí chamber tiẹ̀. Bí Naomi ṣe jáde ní, màmá dà, ọmọ dà, ó ní màmá ti gbé ọmọ lọ. Ó sọ fún ọmọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ pé ó ti gbé ọmọ lọ. Báwo ló ṣe máa gbé ọmọ òun jáde? Kí ni gbogbo eléyìí? Kókó bàbá ṣá. Wọ́n náà retí ọmọ yẹn wá ní Naomi wá ní kọ́mọ ọ̀dọ̀ yẹn kó lọ gbé ọmọ yẹn wá. Pé màmá ní pé ìyá ẹ̀ nìkan gbé ọmọ wá bó ṣe débẹ̀. Wọ́n nígbà tó ọmọ yẹn débẹ̀ pé wá wo ẹ̀kan tí màmá yẹn ń rọ̀, tí màmá yẹn ń rọ ọmọ yẹn. Ọmọ yẹn tún sá padà pé màmá, pé ọ̀gá kì í máa ṣe kékeré. Ọmọ máa ń ké gidi gan mà ní. Ọmọ tí ò ké kó tó kúrò níbí. Ọmọ yẹn tún ṣe dùn padà bí àti Naomi o àti Kábíyèsí. Ó di bó lọ ìyá mi. Wọ́n ní wọ́n sáré lebé kó tó dé ibi tí ọmọ wà.
Wọ́n ní ẹ wá wo ẹkún yìí. Wọ́n ní kì í ṣe kékeré. Ọmọ sun. Ẹ ṣáà mọ̀ báwọn ọmọ tí ṣé mo pé àwọn ọmọ yẹn, àwọn ọmọ ìkókó. Tẹ bá ṣe nǹkan ọmọ tí ò tí ì lè sọ̀rọ̀, tí ò tí ì lè ṣe kíní. Ẹkún lẹ máa fi mọ bí kíní yẹn ṣe wà painful lára wọn. Bọ́mọ yẹn ṣe kékékéké, wọ́n ní màmá. Bí Naomi kan ṣe já ọmọ ẹ̀ gbà ni. Kí ló dé màmá? Kí lẹ ṣe fọ́mọ mi? Kí lẹ ṣe fọ́mọ òun? At the end of the day, wọ́n ní màmá ò sọ kankan. Màmá ṣà ní ó yá, ẹ gbé wá jẹ́ kí n fún lóògùn. Ẹ yé ní oògùn kí lẹ fẹ́ fọ́mọ mi? Kí lẹ ṣe fọ́mọ tẹ fẹ́ fún lóògùn? Wọ́n ní màmá yẹn ò sọ̀rọ̀. Kábíyèsí, wọ́n ní kábíyèsí faraya. Ẹ ti gbọ́, mo ti sọ fún wa lánàá. Èsì ni mo fẹ́ fún yín yìí o, torí mo sọ fún wa pé a ní sọ̀rọ̀ láàbọ̀ ká má sọ bó ṣe jẹ́ o. Ọ̀rọ̀ CCTV camera ni wọ́n sọ náà la fi sọ ọ̀rọ̀ yẹn dé lánàá pé wọ́n ti lọ pe CCTV camera. Nígbà CCTV camera bá dé pé a mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọmọ. Nígbà tó ní màmá sọ pé wọ́n ní màmá yẹn ò sọ̀rọ̀ pẹ̀lú bí kábíyèsí ṣe ń bú ramúramù bíi ti kìnìún. Wọ́n ní kò sọ̀rọ̀, kò tiẹ̀ mention pé nǹkan kan báyìí ló ṣọmọ. Àwọn ọmọ ṣà ń ké. Bó ṣe ń ké ni Naomi ń sunkún. Bí Naomi ṣe ń sunkún ló bá kábíyèsí wí. Ló ń sọ̀rọ̀ sí kábíyèsí. Kábíyèsí kọ́kọ́ gbọ́dọ̀ ṣọmọ ẹ̀. Òun sọ pé kẹfù òun lẹ̀ lákùrẹ́, ẹni dandan kóun máa bọ̀ láàfin. Òun ò lè wá sáàfin yìí kí ọkàn òun balẹ̀ rí. Ẹ tún wo eléyìí. Ṣé màá ní ká ní gbọ́mọ fún màmá? Ṣé a máa ní màmá bí màmá ṣe ní kóun gbọ́mọ? Ṣé òun máa sọ pé kó má gbọ́mọ? Tó bá tún gbọ́mọ fún màmá, wọ́n máa sọ pé ó tún fi ọmọ ṣe akọ fún àwọn. Wọ́n á tún rí tòun sọ. Ó tún gbọ́mọ lé màmá lọ. Ọmọ náà ni a tún gbé fún màmá láti bíbà síbẹ̀ yẹn ní láàárọ̀ ojú tó nǹkan tó ṣọmọ. Màmá kí lẹ ṣe fọ́mọ? Màmá ò sọ. Wọ́n ní tẹ bá rí bí kábíyèsí ti mad pẹ̀lú màmá yẹn lánàá. Ó mad pẹ̀lú ẹ̀ lánàá at the end of the day. Wọ́n ṣàgbé kámẹ́rà torí ibi kámẹ́rà yẹn la sọ dé lánàá. Tí a fi sọ fún wa pé tí oní kámẹ́rà bá dé, á sọ nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ. Wọ́n ní bó ṣe gbé kámẹ́rà nìyẹn. Bó ṣe bẹ̀rẹ̀ sí ní wo kámẹ́rà. Wọ́n ní wọ gbogbo kámẹ́rà, ó ṣe gbogbo. At the end of the day, wọ́n bá rí pé wọ́n ní ṣe ni màmá yẹn ó gbé ọmọ sórí bẹ́ẹ̀dì, orí sitting room. Ó gbé ọmọ sórí chair sitting room. Bọ́mọ dẹ̀ ṣe yí bọ́ nìyẹn. Wọ́n ní láti sitting room lọmọ yìí jábọ́ sílẹ̀. Pé bó ṣe jábọ́ yẹn pé ó wá fi iwájú orí yẹn, ó sojú délẹ̀. Kíní yẹn ṣẹ̀dẹ̀ mọ̀. Wọ́n lọmọ yẹn ó sun rárá, ó kékékéké. Wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní bí Naomi ṣe jókòó tó ní kó òun fọmọ yẹn lọ́yàn, bó tún ṣe gbọ́yàn sílẹ̀ pé for where. Wọ́n lọmọ yẹn kò stop o. Ló tún gbẹ́nu kúrò lọ́yàn lówó kékékéké. Wọ́n ní eléyìí ti kọjá be careful. Pé màmá, ṣé o sitting room ni ẹ gbé ọmọ sórí chair tọ́mọ fi yí bọ́? Tẹ wọnú, wọ́n jọ ní màmá wọ kitchen tọ́mọ fi yí bọ́. Kí leléyìí? Lọ́rọ̀ kan ṣá kí ló ń jẹ́? Orí chair náà sọ pé ọmọ ti yí bọ́. Tí gbọ́ pé bóyá ó ní nǹkan tó fún jẹ o. Ẹ̀sìn nǹkan tí CCTV camera tó rí òun ni ló sọ. Mo yẹ tí àwọn ṣe ní pa àwọn èèyàn wa. Ẹ jẹ́ kí n gbé lè sí wa létí kẹ́ lè mọ̀. Etí tó gbọ́ àlọ́ gbọ́dọ̀ gbọ́ àbọ̀. Torí ẹ̀ ni mo ṣe ní kí wọ́n á sọ fún yín pé wọ́n ní CCTV camera lórí ìtú àṣírí yẹn pé ọmọ ṣubú ni. Lọ́ bá sọ wípé kán gbé ọmọ lọ sí ilé ìwòsàn. Kán gbé lọ sí hospital. Kán lọ check ẹ̀. Pé ọ̀nà tọ́mọ yẹn fi ké ohùn rara báyìí kó má jẹ́ pé ó ti lọ ṣèṣe níbi kan tó lè máa dùn. Pé kó má lọ di ọjọ́ iwájú kí kiní yẹn kó lọ develop nǹkan kan. Pé kán lọ wò. Pé wọ́n ti ní kán gbé ọmọ lọ sí clinic kan lọ test ẹ̀, kán lọ check ẹ̀. Torí it's very painful. Ṣé a máa sọ fún èèyàn pé má gbọ́mọ mi àbí má ṣe? Òun náà là ń sọ pé akèrègbè ló máa sọ ibi tó máa sọ nǹkan sóhun lọ́rùn.
Ṣé ẹ rí tí wọ́n máa sokùn sí òun lọ́rùn? Ṣé ẹ mọ̀ pé ààfin yẹn, ṣé a máa sọ pé kí Naomi máa dúró sílé ẹ̀? Wọ́n fẹ́ kọ́mọ yẹn dúró. Tí kábíyèsí ò bá ráyè, tí ò bá rí nǹkan ṣe sí ọ̀rọ̀ Naomi àtàwọn ọmọ ẹ̀, kábíyèsí ni gbogbo èèyàn máa blame o. Kábíyèsí ni gbogbo èèyàn máa yìí máa sọ̀rọ̀ sí o. Kábíyèsí, ó dọwọ́ yín o, ó dọwọ́ Ọlọ́run. Ọlọ́run á kọ yín mọ̀ ṣe torí àwọn èèyàn ó ti ń sú àwọn èèyàn. Ọ̀rọ̀ kábíyèsí àti àwọn tó wà láàfin ó ti ń sú àwọn èèyàn. Eéra ò gbọdọ̀ ra Naomi, ikú ò gbọdọ̀ jí pa, àrùn ò gbọdọ̀ sọ lọ́jọ́, ikú ò dẹ̀ gbọdọ̀ jí àwọn ọmọ yẹn pa, àrùn ò gbọdọ̀ sọ wọ́n lọ́jọ́. Àwọn kan tiẹ̀ ti ń sọ, àwọn kan wọ́n yìí ń doubt pé ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó máa dàbí pé bóyá Olúwa ń ṣe àhesọ ni. Àwọn kan ń béèrè lọ́wọ́ mi pé ṣé lóòótọ́ ni Naomi bí ìbẹta? Pé kí ló dé tí ìyá yìí máa ń parọ́ ṣá? Màmá yìí ń parọ́. Ṣé lóòótọ́ ni Naomi bí ìbẹta? Torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní ààfin, ó máa ń dẹ́ ọ̀rọ̀ tí kábíyèsí ń ṣe, gbogbo nǹkan tí kábíyèsí ń ṣe, ó jẹ́ káwọn èèyàn máa doubt. Kábíyèsí á sọ̀rọ̀ lénìí, wọ́n á ní wọ́n bá ní ìṣàwọn kan, wọn ò bá ní ìṣàwọn kan, wọ́n ṣe gbá fáwọn kan, wọn ò ṣe gbá fáwọn kan. Bọ́n ṣe ń gé wọn lọ́wọ́ náà ń bọ̀ òrùka. Báwo làwọn èèyàn ṣe fẹ́ believe? Ẹ̀yin èèyàn wa, nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé èmi ò ń parọ́ o. Nǹkan tí mo rí ni mò ń sọ o. Àwọn kan á sọ̀sọkúsọ. Nǹkan tí mo gbọ́, èèyàn Ọlọ́run ni mí, ìránṣẹ́ Ọlọ́run ni mí. Bí mi tí ẹ̀ ń ṣe ìránṣẹ́ Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. A ní Ọlọ́run wa lólùgbàlà wa. Ẹni tó bá fẹ́ kí àdúrà òun kó máa gbà kò ń dẹ́ṣẹ̀. Lóòótọ́ o, kò sẹ́ni tó mọ́ tán o. Baba tí ń bẹ lọ́run nìkan ló mọ̀ o. Ẹ jẹ́ n wá sọ nǹkan kan fún yín. Ṣé ẹ rí ẹni tó bá fẹ́ kí àdúrà òun kó máa gbà kò ní dẹ́ṣẹ̀. Gbogbo goal wa fún ìjọba ọ̀run lágbára Kristi gbogbo wa la máa dé bẹ̀. Èmi ò ń parọ́ o. Nǹkan tá a gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì, òun là ń sọ o. Kì í dẹ̀ ṣe pé àwa nìkan là ń sọ. Different. Ẹ̀yin náà lọ check. Mi ò tí ì rí ẹni tó sọ pé irọ́ náà ń pa àbí kì í ṣe irọ́. Bẹ̀tì àwọn kan sọ nínú péèjì mi, nínú kọ́mẹ̀ǹtì pé màmá, kí ló dé tẹ̀ ń parọ́ fún wa? Kí ló dé tí ẹ máa ń ṣe báyìí? Tẹ́ tún parọ́ fún wa pé Naomi bí ìbẹta. Naomi ò bí ìbẹta kankan. Níbo lẹ ti gbọ́? Mo ní láti máa assure yín pé ṣé ẹ mọ̀ pé láti day one tí Naomi ti lóyún, náà ti sọ pé ìbẹta ló fẹ́ bí. Àwọn alálẹ̀ ló ti kọ́kọ́ sọ. Ìgbà tó ti wà ní kíní tán sọ pé tó ti wà ní stampede tó ṣẹlẹ̀ ní Ìbàdàn, wọ́n sọ pé Naomi ó faint tó ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta kó tó rush lọ sí hospital. Wọ́n lóyún ló ń ṣe o. Bóyún ló ń ṣe. Ó dàbí pé oyún yẹn kábíyèsí wá ṣẹ̀ṣẹ̀ wá tara mọ́ dáadáa pé ọmọ yìí ìpóyún ni. Because kábíyèsí ò lè sẹ́ pé òun kọ́ lòun fún Naomi lóyún. Torí ó máa ń lọ s'Ákúrẹ́. Ó lọ ń bẹ ìyàwó ẹ̀ láti ilẹ̀. Àwọn òpè tó ń gbé sínú ààfin tó sọ pé àwọn fẹ́ jẹ nǹkan ní nǹkan mọ́ra wọn. Wọ́n fẹ́ jẹ nǹkan ní nǹkan mọ́ tiwọn. Tọ́lọ́run ò dẹ̀ pèsè fún wọn. Wọ́n kàn ń ṣàṣedànù ni. Gbogbo èyí tọ́n ṣe yẹn àṣedànù. Ẹni tó ní ilé ló ń bọ̀ wá lo ilé ẹ̀. Ẹni tó lọ kọ́ dẹ̀ máa gbọ́ kó dẹ̀ ti gbà already. Òun náà ṣe ń forí gbárí tán láwọn fẹ́ kú. Tọ́n bá fi Naomi sílẹ̀ ní ẹ̀rọ̀, a jẹ́ pé àwọn kan wọ́n ń wá ikú fúnra wọn. A dẹ̀ gbàdúrà pé kí nǹkan kan ṣe ẹnì kankan. Ṣùgbọ́n ọwọ́ wọn náà máa fi fà. Ǹjẹ́ ó yé wa báyìí? So ẹ má blame mi. Nǹkan tó wà níta láti ilẹ̀ náà ti sọ pé Naomi fẹ́ bí ìbẹta. Ó ti pẹ́ tán ti ń sọ ọmọ yẹn máa bí ìbẹta. Naomi máa bí ìbẹta. Oṣooṣù náà announce ni àwọn là ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. Ẹ dẹ̀ wo bí ọlá, ẹ wo bí oyún ṣe ya. Oyún á ya lénìí, oyún á ya lọ́la.
wọ́n á dúró rush dé doctor. Doctor á ní kò sí nǹkan, káwọn ọmọ yẹn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan because God sent làwọn ọmọ yẹn, nǹkan kò ṣe wọ́n. Ẹ wo gbogbo wàhálà tí Naomi ṣe, tó ń yìnbọn fún mọ́tò, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń lọ dáná fún. Ẹ rí pé ṣe làwọn ọmọ yẹn sá sẹ́gbẹ̀ẹ́, nǹkan kò ṣe wọ́n. Ìyẹn lẹ fi máa fi mọ̀ pé ìjìnlẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má doubt, ẹ má yẹ ká ṣẹ Ọlọ́run, torí wọ́n ní àdìtú ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má yẹ ká tú iṣẹ́ Ọlọ́run wò, torí àwọn ọmọ yẹn màláíkà ni wọ́n. Ọlọ́run dìídì rán wọn. Nǹkan tá gbọ́ ni o. Torí èmi máa ń believe èèyàn, máa ń believe nǹkan gan-an. Máa ń believe because mi ò jẹ́ ẹni tó máa ń parọ́. Èmi máa ń believe, kí wọ́n bá sọ fún mi ni mo gbọ́. Nǹkan tá gbọ́ òun là ń sọ fún yín. Kì í ṣe pé bóyá kan dédé ṣe àhesọ. So, kẹ wádìí. Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú, ká wádìí tó jó òtítọ́ mu. A ti wádìí. Ó dẹ̀ rinlẹ̀ pé Naomi bí better. Ọlọ́run ló yé, Ọlọ́run ló mọ̀. So ẹ jẹ́ kí gbogbo ẹ̀ ká máa fojú inú wò. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Lóòótọ́ mi blame oníkálukú tó ń sọ. But nǹkan tá gbọ́ òun là ń sọ. Ẹ ṣé o. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Jésù Olúwa, bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá subscribe. Ẹ ṣé gan. Inú gbogbo wa ló máa dùn kálẹ̀. A fi ayọ̀ àti àlàáfíà parí ọdún yìí. A dẹ̀ rí ọdún tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà lórúkọ Jésù. Amen.